mo ti ṣèbéèrè lórí ntẹ́ bá wá sọ́dọ̀ mi àmọ́ nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Bẹ́ẹ̀ ni. Bàbá bíi ti bò. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ yín. Ìbéèrè tí mo kàn fẹ́ bi í léèrè ni pé àwọn òbí yín méjèèjì ńkọ́? Bàbá ṣé ẹ rí bàbá tó bí wa sáyé wọ́n wà lórí ilé aláyé ṣùgbọ́n ìyá ni ò sí. Ọ̀rọ̀ ò tí ì bàjẹ́ a jẹ́ pé ìrìn yín sì tún kẹ̀kẹ́ ń bínú. Nítorí pé bá àbá rí tàgíìrì a ò lè wo ẹni láti mú bàbá yín débí torí láìsépo lọ́bẹ̀ ojú ọbẹ̀ ò ní rọ̀ sọ̀sọ̀. Èmi ẹ wò bàbá Ifá ní ẹ̀yin lẹ wà ń di làásìgbò táwọn ọmọ yín ti ń là kọjá láti ìjọ yìí o. Ifá ní gbogbo bí wọ́n ṣe ń fà á tí ò tó ra wọn. Ifá ní ẹ ti hùwà ìkọ̀kọ̀ kan sẹ́yìn. Àfi kẹ́ ẹ rántí ìwà àbàjẹ́ ọ̀hún o. Awo èmi ò níwà àkọ́kọ́ kankan tí mo wu n ò rọ́bí sọ́mọ ẹnì kankan rí kódà láti jọ wọn ti bí mi n ò pé tẹnìkan má dà. Òótọ́ ọ̀rọ̀ ni dádì wa ń sọ yẹn o dádì wa kì í fi inú méjì báyẹn lọ ìlú kan ni tó fi dórí àwọn ọmọ wọn jìyà lórí wa. Bẹ́ẹ̀ ni bàbá kódà kó lórí pé a wá sí ọ̀dọ̀ yín òun dádì yìí ti mú wa lọ sí another place. Ẹ wò ó Ifá tèmi ọ̀parọ́ rí ọ̀pẹ̀lẹ̀ mi sì ṣèké. Ifá ní ẹ ti wà àbàjẹ́ kan sẹ́yìn rí àfi kẹ́ ẹ rántí o ẹ ti ẹ̀gbọ́n náà ọmọ mélòó lẹ ti bí bàbá? Ọmọ 5 lélẹ́dùà yọ̀ǹda fún mi. Àwọn 3 yòókù ńkọ́? Wọ́n ti kú. Wọ́n ti lọ. Ifá ní bẹ́ẹ̀ bá fẹ́ káwọn méjèèjì ó dèrò ọ̀run àrímọ́bọ̀ àfi kẹ́ ẹ rántí ìwà àbàjẹ́ tẹ́ ẹ bá ti wù sẹ́yìn. Ifá ní bí bẹ́ẹ̀ kọ́ ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ó polówó fún wọn. Awo àbí. Ọlọ́run ṣàánú wa àmì dààmú o ara àjẹ jẹun. Níbo làwọn ọmọ lọ tí wọn ò fi rí wọn? Àwọn kún fẹ́ ẹgbà chẹ́ǹjì. Ẹgbà ẹ ṣé o ẹ ṣé mo dúpẹ́ o. Ṣé wọ́n lọ lẹ́sìn ni? Ẹ wo wọ́n ti lọ. Òkè ẹ̀dá báwọn náà wọ́n ti lọ lédè láwà. Wọ́n ti lọ lẹ́sìn wọ́n fẹ́ dé láìpẹ́ bóyá wọ́n ti ẹ̀ dé báyìí. Owó ànábọ̀ o owó ànábọ̀ o owó ànábọ̀ o mo ti rán ọ níṣẹ́ o kọ́ jẹ́ iṣẹ́ tí mo rán ọ ju bí mo ṣe rán ọ lọ nítorí pé kí ni ọ̀nà kọ́nà ló nígbà wọnú ajere irú olókun irú ọlọ́sà kó gbogbo ẹ̀ kó darí rẹ̀ sọ́dọ̀ nínú ọ̀kàrẹ̀ o ṣeun o ṣeun o ṣeun. Èmi náà ti ń retí yín látàárọ̀ mo ti bá yín arrange mo ti bá yín arrange ẹ má pẹ́ ó dáa ẹ ṣé ẹ ṣé. Ẹ wò ẹ dákun ẹ jẹ́ sáré tó wá àwọn ẹnìkan àwọn cooperative ló pè mí ẹ jẹ́ sáré arrange owó ẹ dákun. Ó ṣe pàtàkì má pẹ́. Àǹtí mi ẹ mọ̀ gbà mí kílódé ìmọ̀ owó irọ́ ni. Mo gbé ṣé o sì gbé ńlé sí pàṣẹ lẹ́yìn náà. Kí mo gbé mo kú mo gbé mo gbówó lè ẹ gbà mí. Oṣù kankan. Bẹ́ẹ̀ ni ọjà gbèsè owó olówó àǹtí mi ẹ gbà jẹ́. Ọlọ́run ọba o. Gbèsè ọlọ́mọdé ajé gbèsè. Ìfowó bẹ ìkọlù fíìsà. Gbogbo ẹ̀ ní àwọn mọ̀tínà ti ń dábẹ̀. Àǹtí mi kò sí bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀. Ta ló wọlé bá rẹ̀ lè jẹ́ tọ́wọ́ rà kan lọ́wọ́. Ẹjọ́ ti ṣe wà nù. Ẹjọ́ ti ṣe wà nù. Owó tí ẹ̀ tó fi wá rajà lọ́wọ́ rẹ̀ náà. Kò sí bẹ́ẹ̀ kò sí kankan bẹ́ẹ̀. Owó tó fi síbẹ̀ lẹ́nu sí. Kò sí. Ànàbọ̀ ìlú ìdáná ọmọ tí máa nàbọ̀ ni. Ìmọ̀. Owó ànàbọ̀ ni ẹnà fún ẹnẹ́bí wá kó gbogbo owó náà. Wọ́n láti ọ̀rọ̀ alọ́fẹ́ ọmọ wọn ìyá mi lẹ́kọ̀ọ́ ewúro. Wọ́n náà wọ́n bá o. Ẹ gbà mí. Bàbá múlẹ̀ ẹ sì yí tán. Ẹ wo ẹ farabalẹ̀ wo farabalẹ̀ ọ̀rẹ́ wa ìwà ìbàjẹ́ tí bàbá yín ti wù sẹ́yìn òun ló fa gbogbo làásìgbò tẹ́ ń bá káàkiri inú ayé o. Ẹ káàbọ̀ ẹ wá jókòó ẹ mọ̀ pé ẹ wá jókòó. Madam ọ̀rọ̀ jókòó kọ́ la bá wá síbẹ̀ lẹ́nu rárá kí ló ṣe ẹ̀ka àrí nurse last week àti wọ́n pe nọ́mbà yẹn pick call. Kì í ṣe mi náà mo gbowó wá ṣọ́ọ̀bù
mo dénú báàgì kí n kówó jáde ní wòrówó mọ́ wọ́n náà nàbọ̀ fún mi ní ẹ dákun. Kí ṣe wọn lọ́wọ́ bí èèyàn o agreement tí wọ́n bá ṣe ọ́fíìsì wa kọ́ nìkan tá a bá lọ́dọ̀ yìí àwa débi ẹ̀wá ni wọ́n náà nọ́bọ̀ òfin kí ló kà pé lánàbọ̀ tó ń bá wa sọ. kò yé mi náà ṣé lájọ tí mo ti gbowó lọ́wọ́ yín báyìí ni wọ́n ti náwó ìfún mi mọ́ kò yé mi kódà mo tún ti yáwó lọ́wọ́ ẹlòmíì báyìí. ẹ wo option méjì ló wà fún ajá kẹ wọlé kẹ gbé owó fún wa àbí ilé yín tẹ fi ṣèdó fún wa lọ́fíìsì àṣekọ́lẹ́tẹ̀rà ká gbẹ́sẹ̀ lé. ẹ dákun ẹ má ṣe bẹ́ẹ̀. ẹ wo ẹ jẹ́ ká máa lọ. ẹ dákun ẹ ṣàánú mi ẹ lọ ẹ dákun. ìwà àbàjẹ́ yìí kan náà iná fa kúrò òjijì fáwọn ọmọ rẹ mẹ́tẹ̀ẹ̀ta tó ti kú. mo gbọ́ ní tó ṣẹlẹ̀ lẹ́yìn fún mi kò ní jẹ́rìí ọmọ bí wọ́n ti kú olùgbèsè kan ní ọmọ bọ́ọ̀lù mi gbogbo àdínàdínà rẹ̀ wọ́n mọ̀ jẹ́gbẹ́dẹ́ kí ni wọ́n ní lọ́wọ́ mọ́ bóyá lè bá dọ̀dọ̀ àbọ̀ lọ́sọ̀ nígbà mọ́mọ́ láàrin owó tí kò nínú gbèsè. ẹ gbà mí. bàbá ọ̀rọ̀ ọmọ ni. ọ̀rọ̀ mi ni. bàbá ẹjọ ẹ pàtó bá fi ní tiwọn ẹjọ kí ni solution gẹ́gẹ́ táyì láti bọ́dà mi fi ní tiwọn. ìfífá wí ni pé àfikọ́ wá gbogbo àwọn èèyàn tó ti hu àbàjẹ́ sí sẹ́yìn kọ́ wá wọn kàn kó o sì lọ tọrọ àforíjì lọ́wọ́ wọn ẹ̀yin fá ní bí wọ́n bá ti dáríjàn ayé àwọn ọmọ rẹ̀ ọ̀dà ṣùgbọ́n ifá ní bọ́ ọ̀bá mọ̀ wọ́n àbọ̀ ọ̀bá rí wọn wá kàn ifá ní ayé àwọn ọmọ rẹ̀ ó burú jù báyìí lọ ifá ní wọn fẹsẹ̀ rìn ẹsẹ̀ nìkan kọ́ ikú gbóná gan tó wà lẹ́yìn rẹ̀. wọn ò náwó owó ìsítòsí ẹkún gbà mí. irú gbígbà tèmi rẹ̀ ṣe jẹ́ bí n bá gbé àwo ìpèsè tí n bá lẹ̀ mọ́ lórí kí n gbà ọ́. káwọn ọmọ ilé tẹgbẹ́ náà ni àwọn náà mo fi rán léèwé. wọ́n ti ń tẹ́gbẹ́ náà báyìí. bàbá ẹ fi dáàdì mi lẹ o. Father, look at my face and tell me that pé all this is. àbúrò mi. ṣé bí o múlẹ̀ o ṣé bí o múlẹ̀ dáàdì ti báyé wa jẹ́ o dáàdì ti báyé wa jẹ́ kí la fẹ́ ṣe. kí la fẹ́ ṣe wọ́n ti báyé wa jẹ́. bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ẹ̀yin nìkan ni inú yín tètè mọ́ ọ̀rọ̀ ìgbà kan nu tó bá débẹ̀ ẹ pàdé mi lẹ. kàmọ́ náà yá lọ. ẹ wá ní báyìí ẹrù òfin tẹ́ ẹ gbé kalẹ̀ mi ẹ tètè wàá gbẹ́rù yín o ẹ tètè wàá gbẹ́rù òfin yín o. àgbo méjì àṣẹ bẹ́ẹ̀. mọ̀jà ṣebó ká má ṣebó kíni n ó gbé igbá kárí rẹ gbogbo owó tó o ti gbà lánàá bọ̀ ọ̀pọ̀ owó níbi tó wà yìí bí wọn bá yẹ tó n ó gbé igbá ní ọlọ́run n ó gbé kíni àwọn kíni gbọ́kọ̀ sílẹ̀.